àmọ́ nínú tó fi ń da náà tí ò tún ní fa ewu míì níjọ́ iwájú òun ni kó wá confess irú bó ti apology yìí kó tún wá sọ jáde pé mo ṣe mistake o, ta ló yẹ ká pè ní THAGHUT táwọn èèyàn bá tẹ̀ múyàn ní THAGHUT. Nítorí pé mo gbé inú tírà Sheikh Muhammad bin Abdul Wahab mo kà jáde, àmọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ àwọn sálàfì yìí tó bá jásí pé ẹni tó wá ṣàtúnṣe wọn tí ò bá ti sí ẹni tí ń bẹ lórí manhaj wọn ó dákẹ́. So ojú ń tì àti fẹ́ wá gba correction tí mo ṣe pé ẹni tí májẹ̀mú bẹ Sheikh Muhammad bin Abdul Wahab tó jẹ́ àfa alákìdá tó jẹ́ mujaddid tá mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ nípa àkídà tawhidi ẹni tó wá jagun rẹ̀ ní lásìkò yìí tá fi pè ní mujaddid, òun náà ló sọ pé ká tó lè pèèyàn ní THAGHUT ẹni táwọn kan bá mú THAGHUT àfi kó tó bá yọ́nú sí látò lẹ̀ ní THAGHUT, àmọ́ tí ò bá yọ́nú sí kò rí bẹ́ẹ̀. Sheikh Ibn Taymiyyah síwájú rẹ̀ ó sọ síwájú Sheikh Muhammad bin Abdul Wahab, Ibn Qayyim ọmọ kéwù rẹ̀ ó sọ, àmọ́ nítorí pé yìí sí nínú manhaj wọn òun ni òjò fẹ́ wá gbà kójú má bàa tí káwọn tí wọ́n jọmọ lẹ́yìn wọn bá pé correction alálùbọ́sà ni àfa alálùbọ́sà ni àfa Tanimola wa ń gbà pé so èyí ṣe inú tó yẹ kó wá clear ní yàtọ̀ sí apology tó ṣe, ó yẹ kó tún wá clear rẹ̀ nítorí ó ti dá àìmọ̀kan kalẹ̀ ó sì tún ti dá ọ̀ràn míì kalẹ̀ fáwọn èèyàn lẹ́yìn rẹ̀ tán bá ń rí gbogbo ìgbà tán bá ń rí fídíò ni. Àmọ́ tó bá ti wá clear rẹ̀ pé ẹni táwọn èèyàn bá ń mú ní mú kíní o tán bá ń sìn o àti lè pè ń THAGHUT àbí tó bá yọnu sí i. Mo sì gbọ́ àfẹ́sìn ní òbí wa tó ló fẹ́ wá fún lésì, mo padà gbọ́ tiwọn náà lẹ́yìn ìmọ̀gbà tí àfa ṣe tiwọn, àmọ́ mo kọ̀ èmi ti kọ́ jáde tí mo wá sọ. Àfa náà mention àfa náà katira Sheikh Muhammad bin Abdul Wahab pé Tanimola Sheikh Muhammad bin Abdul Wahab yín náà ni ń tó sọ ni pé tẹnu ń bá yọnu sí waman ubida wa huwa min dunillah wa huwa radin, ẹni tí wọ́n bá ń sìn lẹ́yìn Ọlọ́run tó sì yọnu sí fáwọn tán sìn, àfa náà ò kà jáde. Jàmáà eléyìí ni pọ́ìntì àkọ́kọ́ pé yóò dá kí Tanimola kó wá jáde kó wá clear rẹ̀ pé Sheikh Muhammad bin Abdul Wahab àtàwọn àfa tán wá lẹ́yìn rẹ̀ àti àfa tó wá síwájú rẹ̀ Ibn Taymiyyah àwọn sọ pé tẹni tán bá ń sìn táwọn èèyàn bá ń sìn tí ò bá yọnu sí àní pé ń THAGHUT. Jáde wá yàn, tó o bá jáde wá yàn àbòsí ló ṣe fún mímọ̀, ó sì ṣàbòsí fún tawhid, ó ṣàbòsí fún àkídà ìwọ Tanimola. Tó o bá jáde láti wá kó iléyìn náà jẹ, o gbọ́dọ̀ wá kó iléyìn náà jẹ. Ìwádákẹ́ àti àwọn ọmọ atẹnìkejì rẹ tóun náà jáde tí ti ń bẹ ní ọmọ tí ń bẹ ní Ìbàdàn tí mo ṣe wọ́n tóun náà ń kọ́, tẹ́yẹ̀ bá wá jáde láti wá tààrọ̀ ọjà ẹ ṣàbòsí fún tàwíìdì tẹ́lẹ̀ ń pariwo nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ mà, tàwíìdì tẹ́lẹ̀ mà náà nù, àkídà tẹ́lẹ̀ mà náà nù, ẹ ṣàbòsí Ọlọ́run ó sì bí yín tẹ́ ẹ bá wá yàn. Torí pé gbogbo àwọn tẹ́ ẹ wà lórí mọ́nájì ni wọ́n máa lé àwọn àfà táwọn kan bá ń kọjá àlàlé wọn lórí, bóyá tẹ́ ẹ rí pé wọ́n ṣe ìbádà lọ́dọ̀ tí yín ìtúbọ̀ wá clear eléyìn náà, wọ́n mọ̀ ilẹ̀ wọn ní THAGHUT. Àmọ́ tẹ́ bá ti wá jẹ́ nísìnyí ní ó kọ mọ́nájì sàlàfíà yín tó ti rí gbogbo yín náà ti jáde, àwọn ọmọ lẹ́yìn wọ́n ṣàgbéjẹ́ mọ́ wọn ní máa lé àwọn àfà ní THAGHUT. Àfi kó jáde ìwọ Tanimola àti ìkejì rẹ tóun náà jáde tó ṣe fídíò tí ìyá ọmọ tí ń bẹ ń bàdàn ni tó gbé lórí péjì ẹ̀, ẹ̀yin méjèèjì jáde wá clear rẹ̀ padà pé májẹ̀mú bẹ́ẹ̀. So eléhùn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́kejì ìbádà, mo tún fẹ́ clear eléhùn náà. So lọ́dọ̀ àwọn àlùfáà gẹ́gẹ́ bá ti mọ̀
tá bá fẹ́ túmọ̀ àwọn gbólóhùn sharia tó ní ṣe pẹ̀lú sharia ọ̀nà méjì náà wọ́n gbà tú wọ́n mú túmọ̀ lugha wá lédè Lárúbáwá wọ́n sì túmọ̀ ti sharia wá. Ìbádà lédè lọ́dọ̀ àwọn elédè àtàzálúlù ní jẹ́ bẹ́ẹ̀ àtàzálúlù ní jẹ́ al-ìbádà àtàzálúlù. So ní àwọn Lárúbáwá bá lọ wo náà àwọn dictionary mu'jam wọ́n ní tá bá ní tariqun mu'abbadun ìtumọ̀ rẹ̀ ní tariqun muzallalun pé tariqun mu'abbadun tariqun muzallalu ọ̀nà tí ọjọ́ ọ̀nà tá a yẹ̀yẹ́ torí pé àwọn èèyàn ń tẹ̀ lọ wọ́n ń tẹ̀ bọ̀ wọ́n ṣe kìíní. So al-ibada fi lugha at-tazallulu ìyẹ̀yà rẹ̀ ni níjẹ́ bẹ́ẹ̀ ó sì ní àṣepọ̀ pẹ̀lú kíni o ìtumọ̀ ti sharia. So ní sharia ńkọ́ ní sharia lọ́dọ̀ àwọn àlùfáà òun náà ní kíni o at-tazallulu wal khudu'u ma'al mahabba wal khawf. àmọ́ tazallulu yìí at-tazallulu al-kamilu at-tazallulu al-kamilu ma'al khudu' wal mahabba ntí jẹ́ ìbádà nù ní shari'u. ìtumọ̀ ìbádà kan tó ń bẹ tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa àtàwa náà òun náà ni tàrífù Sheikh al-Islam Ibn Taymiyyah. Tàrífù yẹn gbajúmọ̀ òun ni táwọn bá fẹ́ máa tí náà ni pé ó dáa kéèyàn kéwú sẹ́ẹ̀ kéèyàn jókòó kéwú ìmọ̀ tẹnumọ́ ó dáa kéèyàn jókòó kéwú lọ́dọ̀ àwọn àlùfáà èyí ó gba ìmọ̀ tó pọ̀ bọ̀ tó bá ní à ń ka tíra mélòó ló lè kà ìwọ ọmọ kéwú tíra mélòó tá a kó sí tá a lè kà. àmọ́ tó bá jókòó tó jẹ́ yẹn lọ jókòó kéwú lọ́dọ̀ àwọn àfóhùn ní mímọ́ táwọn ká jù yàn lọ wọ́n jù yàn lọ wọ́n rọ nǹkan fún yàn. ó jẹ́ ká mọ̀ pé tàrífù ìbádà ní ojú ṣẹ̀ríà gan ojú méjì ló tún ní ojú méjì wọn ni pé min haisul fi'li tàrífù kanu min haisul maf'ul ojú kanu ni. so ti tàrífù Sheikh al-Islam Ibn Taymiyyah Sheikh al-Islam Ibn Taymiyyah àwọn náà ní tàrífù eléyìí èyí tí mo sọ yìí Ibn Qayyim ọmọ kẹrẹ àwọn náà ní tàrífù eléyìí tó ṣe pé ìbádà. so tàrífù kan tó wá gbajúmọ̀ ẹlẹ́mọ̀ gbọ́ lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa àtàwọn àfáwà náà tàwa náà òun ni ismun jami'un likulli ma yuhibbuhu Allahu wa yardahu. tàrífù Sheikh al-Islam Ibn Taymiyyah ismun jami'un likulli ma yuhibbuhu Allahu wa yardahu من الأقوال والأفوال الظاهرة والباطنة. àfọwọ́ Ibn Taymiyyah ìpè kí là ń pè ní ìbádà ó ní ismun jami'un ó kọ̀ọ̀kan ni jami'un tó kó sínú likulli ma yuhibbuhu Allah gbogbo ntọ́lọ́n bá nífẹ̀ẹ́ sí wa yardahu tó sì yọ́nú sí min al-aqwal iná àwọn ọ̀rọ̀ sísọ wal af'al àti iṣẹ́ ṣíṣe al-zahira èyí tó hàn wal batina àti tó pamọ́. so tàrífù eléyìí min haisul maf'ul ni. kí ni túmọ̀ min haisul maf'ul? ìyẹn ni pé nǹkan tá a máa fi sin lọ́hùn tàrífù ìbádà ìyẹn ni min haisul nǹkan tá a máa fi sin lọ́hùn. but min haisul fi'li pé èèyàn gangan fúnra rẹ̀ ẹrú gangan fúnra rẹ̀ tí ń sin lọ́hùn bó lòun gangan sì jẹ́ fún ẹni tí ń sin lọ́hùn bó ló ṣe wà fọ́lọ́hùn. so èèyàn gbúrọ̀ ẹrú gbúrọ̀ wà níwà
kíni o abudu ẹrú ẹni pé láti ìbádà náà nù abudu ó gbúrọ̀ wà níwà ẹrú so ni min aisu li fi'ili tí ó mọ̀ jẹ́ pé kíni o ẹrú wà ní ẹni tó jẹ́ ẹni tó wà mutadhallulu lillah ẹni tó wà lẹ́ni ìyẹpẹrẹ fọlọ́ òun gan wà ní ògóńgó tàrífù òun ni kíni o ògóńgó torí pé kíni òun gan ní alifọ́sílù bayna li kúfúrí wal iman òun ní sòpinya láàrin kèfèrí àti iman òun ní jálè sàdáyanrí ǹjẹ́ ni ó ti ṣe ṣíríkù ó ti ṣẹbọ àbí ó ti ṣe ṣíríkù so ló fi já sí pé ẹni tí a bá sọ pé ẹni ti ṣẹbọ ó ti ṣe ṣíríkù tàrífù ìbádà yìí ní ó jà mọ́ òun ní ṣe kí ni ó jẹ́ ká mọ̀ ń sì fún wa láwọn àpèjúwe bíi méjì àbí mẹ́ta torí pé àwọn àfáàmọ́ sọ pé bil mithali yattadihu al maqal sẹ́rí àwọn àfọ́hàl àwọn sẹ́tà máa ń ṣe tẹ́rù máa ń ṣe mùsùlùmí àwọn sẹ́kàn bẹ al-ibada ẹ̀rọ àwọn ìbádà méjì làwọn àfáà tún pín sí ibadatun mahadọ wa ibadatun gairu mahadọ ibadatun mahadọ òun ni ìbádà pọ́nbélé tí a fún mi là ibadatun gairu mahadọ ìbádà kan wá ń bẹ òun èyí ṣe ìbádà pọ́nbélé àwọn àfáàṣe kí ni wọ́n fún wa ní dọ́bìt bó láti mọ̀ pé ìbádà tó máàdọ̀ òun lélẹ̀ so wọ́n ní nínú ìṣe ìbádà tó máàdọ̀ òun ni pé àwọn ìjọsìn tó jẹ́ pé pọ́nbélé lòun inú ìṣe rẹ̀ ni pé ṣẹ̀ríà yálà Qur'an abahadis ń máa ń ṣàlàyé rẹ̀ látòkè délẹ̀ yékéyéké kò ní fi kankan lẹ̀ fún wa kí a ṣe kí ni o ká ṣe ìgbìyànjú wa yóò ṣàlàyé rẹ̀ tán látòkè délẹ̀ ni irú rẹ̀ ní ìrun àwẹ̀ zaka hajj umura so láti pilẹ̀ dópin ṣẹ̀rí ó ṣàlàyé rẹ̀ ìbádàtù mahadọ̀ ọ̀wárí ìbádàtù gairu mahadọ̀ ṣẹ̀rí ó kàn sọ pé ẹ̀sìn ni yóò sọ pé ẹ̀sìn tó sì ní ń ṣe pẹ̀lú kí ni ó jọ àládà ó ní àládà nù jàmọ́ ẹ̀gbọ́n mi yé ìbádà tí ò ṣe mahadọ̀ òun máa ń ní ń ṣe pẹ̀lú àládà yẹn pé ètò ayé nínú nǹkan tá à ń ṣe létò ayé ìbádàtù gairu bọ̀ àmọ́ ṣẹ̀rí àwa encourage wa ká ṣe so ìbádàtù gairu mahadọ̀ inú rẹ̀ ní ká mọ fúnra ẹni nǹkan ká mọ fúnra wa ní nǹkan ìtọrẹ ìbádàtù gairu mahadọ̀ ni nítorí inú ètò ayé ni ká mọ ṣe wọ̀límà ká jẹun ètò ayé ni ní òye fi ṣàlàyé rẹ̀ látòkè délẹ̀ sórí bí láti máa dọ̀láàlù àfa Muhammadu Jabata dọ̀láàlù rẹ̀ ni pé ibi ẹran ìkómọ àkíkọ̀ ńgbà táàdì sí ó gbé wa torí pé máa ń parí pé nọ́ọ̀sù ẹ̀rí lèmi máa ń dì mọ́ ẹ̀rí wo àmọye nǹkan tó ń ṣe tí ò sẹ́rí inú rẹ̀ ní kó mọ́ torí òun ó kàn áké mọ́rí ní àfa Muhammadu Jabata tí ń ṣe tẹkfíìrù ó kàn áké mọ́rí pé tẹ́bá ti fẹ́ ṣe kó mọ ẹ̀gbúrọ̀ ṣe ní kẹ́ẹ̀ṣe lọ́bẹ̀ kẹ́ àwọn èèyàn wá jẹ́ ẹ̀gbúrọ̀ ṣe ẹ ti ṣe bídíà jàmá intadisi sọ ni pé kullu mawludin marhun murtahinun bi haqiqatihi tusbahu anhu yawma sabi'ihi wa yusamma wa yuhlaq pé gbogbo ọmọ tí a bá bí láti fi dógò pẹ̀lú
àkíkọ̀ rẹ̀ ìyẹn pé ẹran tuzbahu anhu yawma sabihi wọ́n pa fún níjọ́ keje wa yusamma wọ́n fún lókọ wa yuhlak wọ́n sì fárí fún. inú àdìsí ànábì nígbà tí sallallahu alaihi wasallam wọ́n bí kínú Al-Hasan àti Hussein nígbà tí wọ́n bí wọn ó pa kínú ó pẹran fún wọn. Jama ǹjẹ́ ń bí àdìsí kankan bí a ti ṣe ẹran àkíkọ̀ ǹjẹ́ mẹ́mẹ́ kò sí àdìsùn. Mo challenge afa Jabata àti gbogbo àwọn ọmọ rẹ̀ afa Muhammadu Jabata tí máa ń ṣe tekfir mo challenge rẹ̀ òun àtàwọn ọmọ kéwù rẹ̀ kí wọ́n lọ ṣe báṣù kán mú bí tádìsì ti sọ pé bá ti ṣe ẹran kó mọ̀ ni kó lọ mọ wá. Mo challenge kó lọ ṣe báṣù torí pé wọ́n máa sọ pé násù lòun dì mọ́ àdìsì kó lọ mú bí tí àdìsì sọ pé bá ti ṣe ẹran kó mọ̀ ni bó lòun ti ń ṣe ẹran kó mọ̀ kí lè rí rẹ̀ tó bá pẹran tó ń pẹran kó mọ̀ àtàwọn ọmọ kéwù rẹ̀ tán tẹ̀lé tán bá pẹran tán ẹran àkíkọ̀ bó lẹ́ ti ń ṣe ẹ̀rí bẹ́ẹ̀ ti ń ṣe ń bolẹ̀ ti rí. Ẹ má dìsì wá ẹ mú àdìsí wá àfa Muhammadu Jabata mo challenge rẹ gbogbo bí tó bá wà ẹ lọ gbé bá mo challenge rẹ o tó bẹ́ẹ̀ o lè rí tó bá wá ṣe bó ti ṣe fúnra rẹ ni òwò náà ṣe bídíà ló ṣe torí pé náà àdìsí ò sọ pé kó o pín báyìí ó kàn ní o pẹran ni ó ní o pẹran fún tó bá ti bímọ pẹran ó tán má ṣe jù báwọn lọ àbí ndí tí àdìsí sọnù ìwà máa wá ṣe nǹkan míì òun kọjá lórí iná sùnù ni òun kọjá là òun ṣe tẹ̀síríwù bóyá mẹ́ta ló ń pín sí ó fáwọn kan ní tútù tó lóun ha ń tútù ni ibi tó ti rí àdìsí tó sọ fún ọ tó bá jẹ́ pé hasaru àwọn sàábé ni mo wá hasaru lọ́dọ̀ àwọn sàábé ló sọ pé àwọn sàábé ńgbà tí wọ́n bímọ wọ́n wá gé sí mẹ́ta wọ́n fún ẹnìkan wọ́n fún ẹnìkan mú hasaru yẹn wá. So jama ní ṣókí example ìbádà gẹ́rù mahadọ́ni irú ẹ̀ lẹ́ran kó mọ̀ òun máa ní í ṣe pẹ̀lú tó jẹ́ pé irú eléyìí ń sìn yashtariku fi al-muslim wal-kafir kèfèrí yọ sàká kèfèrí gbàwẹ̀ àmọ́ àjọ kójọ níbi ká ṣe wàlímà ká ṣe ayẹyẹ ká fúnyàn lẹ́bùn ká so hada huwa tọ́yì tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ lórí ìsọpáwọn èèyàn ń sìyàn ó láwọn ọmọ mọ́ríkàsì wọ́n kàn sí ìyún mo fẹ́ yán ọ̀rọ̀ ọ̀mà kì í ṣe pé mo tún fẹ́ gbá àbí mo tún fẹ́ máa rú kíní ọ̀rọ̀ ọ̀mà ni mo èmi fẹ́ yàn pé ṣe pé mo tún fẹ́ máa dé ká máa bínú ó ti tọrọ àforíjì ó sì jẹnu àmọ́ èmi náà ní àwọn àkíyèsí tí ń ṣe fún ní agbọ́nrin kan bọ́tọ̀ ọ̀rọ̀ ọ̀mà ni mo kọ́ fẹ́ sọ yìí kíyèsí nam so jama ká sọ pé wọ́n ń sìyàn wọ́n bọ́ sí kàdá wọ́n ṣe kíní ká ká tó lè sọ pé àwọn èèyàn ń sìyàn àwọn òun gangan yàtọ̀ sí ṣe kàdá àwọn tó ń sìyàn wọn ni ó ní nǹkan kan tí ìbádà tàrífù ìbádà tòdó bá gbọ́ nìyí àwọn pé tazallulu alikamilu ìyẹn ni pé ìṣekínú ìjuralẹ̀ tányányá tó pé alikamilu so tó bá jẹ́ pé tazallulu náà kíṣù nígbà tá a ti dúpẹ́ náà kámílù nísìnyí jama náà kíṣù ó máa wà tó dínkù so tí ń túmọ̀ sí pé a rí pé nínú lógà náà àtẹ̀dálùl náà ní jẹ́ ìbádà so tí lógà yìí ó wá kárí gbogbo nǹkan ló kó sí ayù tẹ̀dálùl fi lógà ìbádà ẹ̀ńgbà tá a ti sọ fún àníṣe gbogbo tí máa jẹ́ tẹ̀dálùl ìyẹpẹrẹ ìgbàrere ó ní ìbádà fi lógà àmọ́ ní ṣẹ̀ríà òǹdé wà ń bẹ òdewó àtẹ̀dálùlù kàmílù ìyẹpẹrẹ ẹni tó pé fún Ọlọ́run
àmọ́ náà kíṣù wà níbi kíni o tí tẹ̀dá. So idan tó bá wá rí bẹ́ẹ̀ àwọn nǹkan tá a máa ń ṣe tó jẹ́ ìbádà tó jẹ́ kíni o tó jẹ́ ìbádà tá a bá ṣe fún Ọlọ́run kí ni a mọ̀ pé ìbádà ìjọsìn. Àmọ́ tá a bá ṣe fún ẹ̀dá mọ̀nìyàn ǹjẹ́ a lè pè ní ìbádà? Àti lè pè ní ìbádà àfi ká wo ẹni tó ṣe é, kí ni tó fi ṣe é. Ìbẹ̀lẹ̀ tí wọ́n mọ̀ pé tàrífù tí mo sọ pé bó lẹni tó ṣe ìbádà gan ṣe wà fún ẹni tó ṣe fún Ọlọ́run tá à ń ṣe fún. So tá à ń sọ pé tàdálù nìyẹn. Nísìnyí tá a bá lọ wo almisal àpèjúwe alákọ̀ọ́kọ́ ni asujud ìforíbalẹ̀. Tẹ́ bá lọ wo gbogbo tafsir Tabari, al-Imam Tabari, Ibn Kathir, Zadul Masir ti Ibn Jawzi, Al-Qurtubi, bàbá wa nítòsítòsí ń bí àfá Sheikh Uthaymin, àfá fún àfá wa Sheikh Uthaymin, Sheikh Saadi, ká lọ wo tafsir wọn. Sujudu al-malaika, ìforíba àwọn màláíkà fún Adam, ṣé ìbádà ni àbí kìí ṣe ìbádà? Ṣé ìforíbalẹ̀ wọn fi sìn ni àbí kìí ṣe ìbádà? Láà, wọn ò fi sìn. Kìí ṣe sujudu ìbádà, tahiyya, kíkí ni. Kí ló sì fà? Nítorí pé àwọn màláíkà ìṣe wọn sí Ádámà kò sí tazallulu kamil fún wọn. Sí Ọlọ́run nìkan la máa ń ṣe tazallulu kamil fún. So ló fi jẹ́ pé nǹkan tá à ń pè ní rububiyya Ọlọ́run, gbogbo ntọ́lọ́run fi ń jẹ́ rububiyya, rọ́bù, gbogbo àwọn ìròyìn rọ́bù Ọlọ́run ní àwọn khasa'is. So ìjọ tí ẹ̀dá kan bá ti wá fún ẹ̀dá kan nínú khasa'is Ọlọ́run, a jẹ́ pé ó ti mú ní Ọlọ́run nìyẹn. Inú rẹ̀ ní kínú al-ibada, ìjọsìn. Ọlọ́run nìkan ló yastahiqu, ló lẹ́tọ̀ọ́ sí ìbádà. So Ọlọ́run nìkan ló ní ẹ̀tọ́ sí ìbádà. Níbàámu síbẹ̀ àwọn màláíkà wọn ò ní ìtìkọ́ọ̀dù ìpè Adam ó ní kàṣọ́ ìsọ̀ Ọlọ́run ìmọ̀ ni. So nísìn Ọlọ́run nísìn ìmọ̀ Ọlọ́run lahu ilmun kamil, ìmọ̀ Ọlọ́run pé àmáwọ̀ ẹ̀dá ilmuna nakis, ìmọ̀ wa dínkù. Ìjọ tẹ́nìkan bá ti wá rí ẹ̀dá kan pé ìmọ̀ rẹ̀ náà kamil bí ti tọ́lọ́run ni, kí ló ti ṣe òun? Ó ti ṣe ṣíríkù. Ǹjẹ́ àwọn ọmọ Amẹ́ríkàs wọ́n rí Sheikh Adam bí ipe ìmọ̀ rẹ̀ ó tó tọ́lọ́run déédéé ni? Láà. Ọlọ́run lahu kúdìrà, agbára ń bẹ fún, àmọ́ kudratuhu kamila, agbára tó pé. Àwọn ẹ̀dá ńkọ́ kúdìrà tiwa, agbára wa náà kìsọ̀. Ìjọ tẹ́nìkan bá ti wá rí ẹ̀dá kan nínú ẹ̀dá Ọlọ́run pé kúdìrà kámílà náà ń bẹ fún òun náà, ó ti ṣe kíni o? Ó ti ṣe ṣíríkù. So mọ̀ wá mú lọ bẹ́ẹ̀. Hayatun, Ọlọ́run bá ìṣẹ̀mí Ọlọ́run kámíl, ìṣẹ̀mí tó pé ni. Àmọ́ ìṣẹ̀mí tàwọn ẹ̀dá nákìs. Ìjọ tẹ́nìkan bá ti wá rí yẹn pé so mọ̀ wá tó lọ bẹ́ẹ̀, mọ̀ tó lọ bẹ́ẹ̀. So tí ń túmọ̀ sí pé ká tó lè sọ pé ẹ̀dá kan ẹni yìí mẹ́ni yìí ní Ọlọ́run ń sìn, àfijọ́ tó bá ti gbé ìròyìn Ọlọ́run tó gbé tó ń rí lọ́dọ̀ àwọn ẹ̀dá kan ìpè yes bí Ọlọ́run òun náà ní báyìí, ló fi wá ṣe tó ṣe fún, ní fún wá ṣe tó ṣe fún, ní ó mọ̀ wá jẹ́ síkúrú. Lẹ́ẹ̀fi lè lọ nínú tafsiru
ìsùjúdù màláíkà fún Adam, sùjúdù àwọn ọmọ bàkan Ànábì Yusuf àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n forí balẹ̀ fún sùjúdù tahiyya ni. Nítorí pé kí ni n ò rí Yusuf ipe ó ní àwọn khasa'is inú kínú khasa'isullah inú àwọn ìròyìn Ọlọ́run kò sí pẹ̀lú ẹ̀, wọn ò rí pé ó ní. Tán bá jẹ́ pé wọ́n bá rí ni yóò dé ìbádà. So eléyìí ni àwọn ìtají tí mo fẹ́ ta tanimola jí. Ó yẹ kó wá sàbò, wọ́n sì máa sọ pé àwọn nímà, àwọn ọmọ tawhid, àwọn kan ọmọ tawhid, wọn ò ṣàlàyé tawhid. Tawhid wọn náà dà lára yín. Ìmọ̀ọ́dà òun náà ló kù lọ yín sí ó pe àwọn ọmọ mọ́díkàsì ó ní wọ́n ń sin Sheikh Adam. Wọ́n bá ń kírun, wọ́n kàn kírun lásán ni wọ́n ń disguise ni wọ́n. Wọ́n máa ń yọ zaka, wọ́n kàn yọ zaka lásán ni wọ́n máa ń gbàwẹ̀, wọ́n kàn gbàwẹ̀ lásán ni Sheikh Adam lọ́lọ́run wọn. Kí ló fi wọ́n? Ó sì nímọ̀ ló fi sọ̀rọ̀. Gbogbo eléyìí ó yẹ kó jáde kó wá ṣàtúnṣe rẹ̀. Ó kàn ló wá bẹ̀bẹ̀ lásán, ẹ̀bẹ̀ lásán ni kó bẹ̀. Ó juju àìmọ̀ká sáyé. Ìdẹ́mi yẹn expect kó wá sí nìyẹn. Àwọn yòókù rẹ̀ náà sì máa pariwo káàkiri pé ẹni mọ̀ ẹ mọ̀ tawhid ẹ̀ ń ṣe kíníkà àwọn kan mọ̀ tawhid wọn sọ. Ṣé tawhid dá màná ni? Dọ̀láàlì. Jàmáà kí tó fún alápèjúwe kan sí. Riyahu. Ìṣe ríyà káṣe kárí mi. So torí pé àwọn ará bíi wọ́n kàn máa sọ pé àánú àwọn ọmọ tán kàn kó jẹ ní sèyàn tán kó jẹ tí wọ́n ní sèyàn. Náà ríyàwó ìṣe kárí mi. So kẹfìlẹ̀ mọ òun dé pé ìgbà wo láti sọ pé yàn mú yàn lọ́lọ́run ń sìn. Kẹfìlẹ̀ mọ dọ́bìt à ń pè kíníkan ní dọ̀wábìtul fiqhiyya àdọ̀wábìtul òun dé fíkìw. So nísìnyí tí èèyàn bá kírun fọ́lọ́run tó sì dàníyàn torí tọ́lọ́run kí nìyẹn ó sìn lọ́run àdúrà gbà. Náà èèyàn wá ṣe kí ni o ẹnìkan wá ń kírun ó wá fẹ́ kírun torí àwọn èèyàn ó fẹ́ ṣe ríyà fáwọn nítorí àwọn èèyàn. Jàmáà kí ló ṣe ó ṣe kárí mi. Ǹjẹ́ a lè pe ẹni òun ní kí ni o a lè pè ní mushrik ipò ti jáde kó nu Islam. Ó torí ẹnìkan bóyá ẹnìkan bẹ ní mọ́sálásí tó fẹ́ wo àwọn tán ṣẹ̀sìn bóyá bí olówó kan ni bóyá irú àwọn tán kírun náà àwọn tán kírun dáadáa tó ń fẹ́ ṣe dáadáa fún wọn ó wá torí ẹ̀ ó wá kírun. Ẹ dákun ǹjẹ́ a lè sọ pé ó ti jáde kó nu Islam? Ṣé a lè sọ bẹ́ẹ̀? Láà kò sẹ́ni tí ó sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì nítorí ẹni yìí ló fi wá ṣe kí ni o ló fi wá ṣe. Nítorí ẹni yìí ló fi wá ṣe kí ni o ló fi wá ṣe. Kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. Kí ló sì fà á tí ò fi jó rí bẹ́ẹ̀? Òun náà ni tàrífù tá a sọ yẹn. Nítorí pé ẹni tó torí ẹ̀ ṣe ìjó ní ìtìkọ́ọ̀dù pé ó níròyìn Ọlọ́run lára. Kò ní so ní àdì ọkàn kó níròyìn Ọlọ́run lára kò ní. So inshallah àlàyé tó máa wá lórí àwọn àpèjúwe ìbáadà. So kí wọ́n yán àwọn kankan lórí àkíyèsí. So àbòsí ò dáa. Ọmọ ìyá Tanimola yìí ó ṣàbòsí ọmọ ìyá wa Afa Saidi Shittu ó ṣàbòsí rẹ̀ láwọn ọ̀nà tí ó sì dá. Ẹni tó bá sì gbé súnà lọ́wọ́ kí ló ṣe ó yẹ kó dúró dédé ó sì dúró. Àbòsí alákọ̀ọ́kọ́ ni pé Afa Saidi Shittu ó kéde pé Sheikh Imran ló sọ fún òun 2020 ó sì sọ rẹ̀ tí mo rí báyìí pé 2020 déètì ní náà ti sọ fún òun tóun ti jáde tóun ti bẹ àwọn bàbá ọba Ìlọrin àti bàbá imam 2020 tí ọ̀rọ̀ ò tí ì ṣẹlẹ̀ àtìgbà yẹn sì ní kò sì sọ̀rọ̀ kò bú wọn mọ́ kó tó di pé ọ̀rọ̀ Tani Ọlọ́run wá ṣẹlẹ̀ ó sì ti dé sí Nàìjíríà but àwọn kan ti nínú wípé gbogbo ìgbà tó bá dé àásà àbọ̀ fa nǹkan tọ̀ kó tó di pé ọwọ́ wa ba Tani Ọlọ́run
làwọn kan wá rú tiẹ̀ náà jáde àwọn tán ti jọ níra wọn nú tán ti ní inú wọ́n wá rú tiẹ̀ àti gbá kéèsì tànà náà tán ibi tí mo wá ń lọ ni pé lẹ́yìn ìgbà náà ló tún wá jáde àfáà yìí tún jáde ọmọ ìyá yìí tún jáde àfáà Saheed Shittu ó tún ń bá àwọn ẹ̀bẹ̀ míì ní tún bẹ̀bẹ̀ bá wọn bàbá wa lọ́rin àti bàbá imam bọ́tà àwọn kan sì ń ṣe kí ni o wọ́n sì ń sọ nínú àwọn tíyìn ò expect kan jáde òun làwọn ọmọ ìyá wa Salafiya Madkaliya àwọn kan jáde nínú wọn ni Tanimola ń condemn àfáà yìí pé apology ti ń ṣe kì í ṣe apology tí ó dénú bó ló ṣe mà kí ló fi wọ́n ṣé bó ti wọ́n ti THAGHUT náà ni ló tún fi wọ́n eléyìn àti bó ti ní àwọn ọmọ Amẹ́ríkà sì ń ṣe bó náà ti máa apology tó ṣe déédé kí ló yẹ kó wí bó ló yẹ ó ṣe wí kó jáde kó wá sọ pé bó ti yẹ kó wí ni. àwọn bàbá wa imam ló ṣẹ̀ kò sí tó kàn pẹ̀lú àwọn tí wọ́n dìde láti rí pé kinní kan so ó ń sì bẹ̀bẹ̀ ó ní kinní kan ọmọ ìyá kan náà tó dìde Abu Sufyan nígbà tí ń bẹ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ nígbà tọ́rẹ́ rẹ̀ ní kéèsì ó ní bá ti ń ṣe pẹ̀lú àfà Saheed Shittu ní Abu Sufyan yẹn ó ní bí wọ́n ti mú àfà Saheed Shittu gbà kọ́dà rẹ̀ ni nígbà tí wọ́n ń takò ọ̀rẹ́ rẹ̀ tó ní kéèsì ní sontu táwọn Tanimola náà ló jáde àti Hasan Salaudeen tí wọ́n ń takò pé ẹni yìí ò kò sí lórí mọ́nájì máa ń bá àfà Saheed Shittu ṣe bí gbogbo yín àtàwọn ará mokòkò náà dìde náà sọpọ́tì àfà náà àfà wọ́n sì ń dìfẹ́ǹdì àfà Saheed Shittu pé àfà yìí kọ́dà ẹnìkan jáde wá sí prógámù tí mo sọ̀rọ̀ tó gbé mi jáde lórí ẹ̀ òun ló pilẹ̀ ń tí èmi àti mufti tàbí wá bẹ̀rẹ̀ sí ń takò ara wa ọ̀rọ̀ tẹ́ni inú ẹni tó wá dìfẹ́ǹdì àfà Saheed Shittu tí kan èyí dáwà link ọmọ tí tóun náà lẹ́kọ̀ọ́ ni tí wọ́n sọ pé nígbà àwọn Dr. Alaro kìnnì kan ṣe jáde wá dìfẹ́ǹdì wọn tó bá dé àfà Saheed Shittu tá ń dìde àmọ́ gbogbo ìtàn ẹsẹ̀ bí nǹkan pamọ́ ni. So now àfà yìí wá ń dìde Tanimola dìde tó ń criticize ẹ̀ lórí apology rẹ̀ apology yẹn ó ń criticize ẹ̀ so ṣé ó ṣe déédéé kò ṣe déédéé ń bẹ̀ nísìnyí ó ní àwọn kan wọ́n lọ gbé fídíò tóun ó ti pẹ́ wọ́n lọ gbé jáde ni ó ti pẹ́ tóun ti ṣe nígbà táwọn ọmọ àyà tiẹ̀ tán jẹ́ Salafi Madkaliya tí wọ́n lọ ń gbé títà àfà Saheed Shittu náà jáde ibi àwọn ọ̀rọ̀ tó ti sọ sáwọn bàbá ọba lọ́rin àti bàbá imam ìgbà àtàwọn àfà mi ìgbà táwọn lọ ń gbé jáde kí ló dé tó sọ fáwọn náà ìpè ẹ̀ ń ṣe lọ ń gbé jáde àbòsí nù náà ń pè léyìn ni kò sí déédéé inú àwọn nǹkan tí ò sí déédéé mbẹ́ nù bákan náà inú tí ó tún wáyé tí mo tún fẹ́ pàkíyèsí torí pé súnà ìlànà àwọn sálàfù là ń pèpè sí orí rẹ̀ lájọ wà so ẹ̀yin lè má gbà bọ̀tì lọ́dọ̀ tí wà wá gbà kò sí dandan ká gba tí orí rẹ̀ làwá wà òun náà lásì ń pèpè sí òun náà lásì tún sọ tàwíìdì òun náà ni mo ṣàlàyé yìí ní tàwíìdì tá ń kílèmù pẹ́lẹ́ mọ̀ lẹ́fẹ́lì ń bẹ̀ yìí inú tó dé Abu Sufyan sọ ni pé apology àfà Saheed Shittu kò jẹ́ gbígbà ṣé èyí tí wọ́n náà jáde wá sí ní ìsìsó lè jáde wá sọ pé apology tẹ̀ náà ò jẹ́ gbígbà só lè jáde wá kó sọ pé apology tẹ̀ náà irọ́ wọ́n yìí gbà torí pé àfọwà Ibn Taymiyyah àti gbogbo ọlọ́pàá àwọn mufassirun ibi tọ́lọ̀ ti sọ pé ati'u Allah wa ati'u rasula wa ulul amri minkum ìgbà tí wọ́n tún tafsiru wa ulul amri minkum àfọwà Ibn Taymiyyah àtàwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mufassirun wọn ni al-ulama wal umara ulul amri ni tọ́lọ̀ sọ pé ẹ̀tẹ̀ láwọn ulul amri àwọn àfà àtàwọn ọba ni torí pé kí ni o àwọn àfà àwọn jẹ́ aṣíwájú níbi àlámọ̀rí ẹ̀sìn àwọn ọba àwọn jẹ́ aṣíwájú níbi àlámọ̀rí ayé wọ́n jẹ́ aṣíwájú níbi àlámọ̀rí ayé so nizan Sheikh Adamu tí wọ́n náà bú ọba làwọn náà ọba ìlú làwọn náà
kí ló dé tí ó sọ pé ọmọ Ìlọrin sì ní Sheikh Adama rahimahullah rahmatan òun ni wọ́n sọ pé nílùú Ìlọrin àìgbà téèyàn bá bú ọba wa àìforíjìn kó jáde wá sọ pé nígbà àforíjìn rẹ̀ náà káfà wá jáde kó wá sọ níbo ni adilu so wọ́n ti gbàgbé gbogbo ìgbà tí ń bẹ pẹ̀lú ọ̀rẹ́ wọn tẹ́jọ wà ọ̀rẹ́ tí ó ní kéèsì sóńtù kí n má dàpọ̀ rẹ̀ wọ́n jọ gbàgbé ìgbà náà tí nǹkan ń dùn àti gbogbo àwọn àfa làmùkòkò kíjà tó dé kí ló sì fàjà jẹ̀mọ́ ntafa jà sí Saheed Shittu ntó jà sí ó jà lórí déédéé ni ó rí pé fẹ́ ṣàbòsí Sheikh Imran ṣebí tó gbẹ̀mí náà jáde nu so àwọn èyí kọ́ àbòsí ni kì í sọ̀rọ̀ pé ẹ máa ń dìfẹ́ǹdì àwọn prof tá a bá tó ráfa súnà torí mi dá súnà mà ó sì yé mi mo sì máa fà tó dó lórí súnà Sheikh Imran bẹ́ẹ̀ nínú àwọn àfa ilẹ̀ Yorùbá nínú àwọn ṣùyúhù ilẹ̀ Yorùbá tí ó jẹ́ pé àfọ̀n súnà ni wọ́n so ló jẹ́ kí èmi náà jáde ńgbà náà kọ́nfẹ́rẹ́nsì tọdún tó lọ lọ́hùn ìgbà náà làfà Saheed náà jáde pé irú èèyàn wo lẹ́yìn yìí kò wo pé ẹ ti jọ ń ṣe ó sì ní òun náà nífẹ̀ẹ́ yín àmọ́ ó rí i pé àbòsí ni òun ò ní gba àbòsí ẹ fẹ́ ṣàbòsí fàfà yìí ṣebí tó gbé mi náà dìde nu ìpè ẹ̀yin yìí èmi mọ̀ yín ẹ̀yin mọ̀dákìlá mo mọ̀ yín mo mọ̀ ìdẹ́ bá ti rí tẹ́nìkan fẹ́ yọ tó fẹ́ tọ́lọ́run fẹ́ tàn tó fẹ́ máa gbé tó jẹ́ pé ọwọ́ rẹ̀ lọ́lọ́run fẹ́ lò láti fi tan súnà káàkiri gbogbo ìlú ó fẹ́ máa lò ẹ wọ́ náà láti fẹ́ wò kí ẹ̀yin náà ní kẹsà wà ń bẹ̀ ẹ mọ̀ wà bó sí wọ́n ń sọ pé èrò jẹ́ nǹkan nígbà ṣe kọ́nfẹ́rẹ́nsì Dárò lẹ́yìn mi tí èrò níjọ́ opening alákọ̀ọ́kọ́ ni iye thousands tó pé ní ọjọ́ àkọ́kọ́ ní tán opening rẹ̀ tí minister deputy minister tó wá láti Saudi ọjọ́ alákọ̀ọ́kọ́ ní mọ iye thousands àwa táwa ń bẹ̀ àtọkùnrin àtobìnrin tá a pé kí ni àwọn mọ̀dákìlà yìí sọ pé èrò kọ́lá nídìí kíní kan kọ́lá fẹ́ jẹ́ kíní kan àwọn ànábì Ọlọ́run àdìsí wá tó ní ànábì kan nínú àwọn ànábì Ọlọ́run tó bá jọ́ gbé dàríkàmọ́ èèyàn kan ní ó wà lẹ́yìn rẹ̀ ìmí ẹni èèyàn méjì ànábì kan ò tẹ̀ ní orí èèyàn kankan kì í sọ̀rọ̀ lánìdì nígbà táwọn wá ṣe kíní kan ní Ìlọrin tán pé inú àwọn tán gbà lólùmọ̀ wọn láìpẹ́ yìí àwọn ni ẹ wo ẹ wo báwọn ti pọ̀ èrò náà kọ́ làwọn náà fẹ́ jẹ èrò tí yóò tó ti conference tá a bá dá ìròyìn tá a bá dá sí èrò conference Dárò lẹ́yìn tá a bá dá sọ́nà mẹ́wàá èrò tẹ́ ẹ rí níbi tó lùmọ̀ yín wà kò tó dá kan ìdá mẹ́wàá èrò tí ń bẹ níbi tiwa àbí ká sọ àwọn ìjìnmọ̀ àwọn tẹ̀bílíìgì àti ń ṣe èrò omi ní àmọ́ lọ́dọ̀ tí wọn ò ká sí nǹkan kan so eléyìí jẹ́ nasiha tí mo tún fẹ́ fún àfa Tanimola ẹ lọ ṣàtúnṣe ara yín àtàwọn yòókù rẹ̀ àbòsí ò dáa so gbogbo ń tàn ń wí nípa àfa Saheed Shittu kí ló dé kán wá wí fún wọn náà nísìn wípé àforíjì tiẹ̀ náà kò sí àfa yìí tí wọ́n ń dánu pé kinní kan kò sẹ́ni tó bẹ̀ wọ́n kò sẹ́ni kò sẹ́ni tó wọ́n ẹnìkan kò straight rọlò pa njó ti sọ̀rọ̀ ni làwọn markaz kọ̀ọ̀kan ti jáde tán ní máa múra kéèsì àwọn kan ti sọ jáde pé máa múra kéèsì ó sì sọ pé àwọn kan ò threat wọn ṣé máa wá parọ́ fírọ́lẹ̀ kí ló fẹ́ fírọ́ sí wọ́n lè má ti wá bọ̀ kán pé ọ̀ pé máa múra àmọ́ lórí social media wọ́n ti jáde ń ṣe ń bẹ tèmi rí báyìí pé máa múra kéèsì ààbọ̀ ọwọ́ ó sì láwọn nǹkan ò threat wọn àwọn rùdúùdù tí wọ́n padà ń ṣe gan tá ń ṣe kíní wọn ó ti máa rí àlámọ̀ threat mẹ́ ṣe bẹ́ẹ̀ nìkan sọ pé tí ì bá sọ ó kọ̀ rẹ bí ó kọ̀ rẹ náà pé tá mọ̀lá òun ò bá ní iná ló wọ̀ ìwọ náà ló fẹ́ náà rẹ̀ sọ ó lábàá kan nù wọn ó ní tí ì bá ṣe pé òun wo tó kọ̀ rẹ̀ pé tá mọ̀lá òun ò bá ní fọ́nú pẹ̀lú tó sọ yìí iná ló wọ̀ tá ní mọ̀lá iná ló wọ̀ ó sì ní wọn threat wọn threat wo lójú eléyìí lọ pé
kẹ́tẹ̀ mọ́ ní àwọn ṣe kéèsì pẹ̀lú rẹ̀ iná tẹ́nìkan ló wọ̀ nǹkan rí wá níná ń gbò sí ọ̀rọ̀ sọ bọ̀tí tó dùn mí bẹ̀ ni pé kò fẹ́ acknowledge ìmọ̀ ó wá fẹ́ ṣàbòsí mi ìmọ̀ níjú kó lọ torí pé ó tún ṣe àwọn èèyàn lọ́nà ó yẹ kó wá sọ pé ẹni táwọn èèyàn bá ń kọjá àlà lórí rẹ̀ bẹ́ẹ̀ wọ́n mú bí Ọlọ́run ni àní tí pé ń tọ̀ ògùn tàbí tó bá yọnu sí ó yẹ kó wá clear lẹ́yìn wá dákẹ́ kẹ́m nítorí pé alálùbọ́sà ló sọ àbòsí náà ń pè àtàwọn yòókù rẹ̀ náà àbòsí ni wọ́n ń pè yùn Sheikh Muhammad bin Abdulhab tó jẹ́ mujaddidu onítàwé ìdìgan ló sọ Ibn Taymiyyah sọ síwájú rẹ̀ mo kó ti Ibn Taymiyyah náà mo kó ti Sheikh Uthaymin mo kó ti Sheikh Salih Ali Sheikh tó bá tún fáwọn àfáà mi ìtọ́ tún sọ bẹ́ẹ̀ yìí tún mú wá fún ọ so ó jẹ́ bó ti jẹ́ hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.